أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن سار على دربه إلى يوم الدين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. àlàáfíà Ọlọ́run orí ajẹ́jẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé níbikíbi lágbàáyé. Oríire, ayọ̀, ìdùnnú, àlùbáríkà Olúwa jọ̀ọ́ dákun ṣe fún wa o. Ọpẹ́ ńlá la dá fún Ọlọ́run ọba alágbára jùlọ. Mo kí gbogbo wa níbikíbi lágbàáyé wípé ẹ káàbọ̀ sí orí ètò wa lálẹ́ ìní. Kí Olúwa jọ̀ọ́ nínú àánú ẹ̀, kí Olúwa kó má fi wá sílẹ̀, kó má dà wá láàmú. Ẹ dákun bí ẹ ṣe ń wọlé sí orí ètò wa lálẹ́ yìí, mo fẹ́ kí ẹ máa bá mi share program yìí dáadáa. Ẹ bá mi tẹ love, like and share gbogbo àwọn ọmọ mùsùlùmí. ọ̀rọ̀ oríṣi mẹ́ta la fẹ́ sọ lálẹ́ yìí. Ó kí ìmáàmù wa, àbúrò mi olóríire, Al-Amir Zakariya Ibrahim Al-Fulanniy. You are welcome. Gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo, gbogbo yín là ń kí ẹ káàbọ̀ sí orí ètò wa lálẹ́ yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi tẹ love, like and share. Ẹ bá mi invite àwọn èèyàn wá sórí ẹ̀. Ètò tó bá ti jẹ́ ètò lecture tó jẹ́ wàásí tí a rí ẹ̀kọ́ tá a ra àǹfààní mú níbẹ̀, ẹ jẹ́ ká bá wọn nípìn, ká bá wọn nípa láti bá wọn share programu náà dáadáa. Èèyàn 10 nínú kọ́ńtàtì ẹ̀ bá wa share programu yìí kó dọ́dọ̀ wọn. Ọwọ́ tẹ́ ẹ fi ń share programu náà, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ní fi gba ìwé ìbànújẹ́, ẹ ní fi gbókò ọmọ dání. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Fisáyọ̀ Baba Adex, Ìyá Wasila Abdulrauf láti Wo, Olarewaju Abdallah, Tìámì Wàsíù Abíọ́dún, gbogbo yín là ń kí o, ẹ káàbọ̀ sí orí ètò wa. Ọlọ́run jọ̀ọ́ nínú àánú ẹ̀, Ọlọ́run má dà wá láàmú o, má fi ìnira sí inú ayé wa o. A bẹ̀ ẹ́, Ọlọ́run jọ̀ọ́ gbogbo ẹ̀dá tó ń sunkún lọ́wọ́, Olúwa bá wa pa wọ́n lẹ́rìn ayọ̀. Gbogbo ẹni tó wá ń rẹ́rìn lọ́wọ́, Ọlọ́run má pa wá ní ẹkún o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Lílọ bíbọ̀ wa, Ọlọ́run jọ̀ọ́ máa já sí dáadáa. Lénìí a ṣàdúrà fún bàbá wa Sheikh Kamaluddin Habibullah Al-Adabi. Ọlọ́run kó tún ṣàlékún ìkẹ́ wọn. I congratulate Khalifatul Adabi àti gbogbo tí ń jẹ́ Àdàbíyà àti gbogbo tí ń jẹ́ ìjọ Ansarul Islam fún oríire tó Olúwa ṣe fún wa lénìí. Kí ni oríire náà? Ó náà ni ìfilọ́lẹ̀ ìṣí yunifásitì tuntun, eléyìí Muhammad Kamaluddin University tó wà nílùú Ìlọrin. Eléyìí tí a open ẹ̀ lénìí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wà ńbẹ̀. Former Senate President Dr. Abubakar Olúṣọlá Sàràkí, gbogbo ọ̀nà wà ńbẹ̀ lénìí.
láti lè ṣí iléeṣẹ́ tẹlifíṣàn yunifásitì tuntun náà. Iléeṣẹ́ tẹlifíṣàn tiwa ló wà lórí ẹ̀mí mi, ìyẹn náà dẹ̀ di tán lágbára Ọlọ́run. Ọba tó bá Lájí àgbà tó ní kán láṣeyọrí tí wọ́n ṣí lénìí tí ìbẹ̀rẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀ ní kíákíá. Ọlọ́run kó yọrí ọ̀rọ̀ tèmi náà, kó yọrí ọ̀rọ̀ gbogbo wa náà lápapọ̀. Ọlá títóbi Ọlọ́run, gbogbo tí kálukú wa náà dáwọ́lé Ọlọ́run jẹ́ yọrí sí dáadáa. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹjẹ́ àṣẹ bisimilahi qul huwallah fún bàbá wa Lájí àgbà. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. Àmín. Ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kejì. Ẹni tó pè mí ẹ jọ̀ọ́, 1 second please. Alamin. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹnìkan lọ́lọ́run ṣoore ńlá kan fún ló pè mí. Kọ́lọ̀ ń jọ wọ́lá pọ́lọ̀ ń ṣoore ńlá fẹ́ni náà. Excuse me. Tẹ́ni náà wá ń dúpẹ́. Ìwọ tó bá lè bá mi ṣe àmì 10 oore ńlá kọ́dún yìí tó parí, Ọlọ́run bá ń gbé ilé ẹ lọ́wọ́. Àmín, 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 àmín ya Allah. À ń bá bàbá wa Lájí àgbà dúpẹ́ oore tuntun lénìí. Ẹ̀yin náà dẹ̀ pè mí, òun náà dẹ̀ ṣe kíni, òun náà dẹ̀ tún sọ fún mi pé Ọlọ́run ṣoore ńlá kan fóun lénìí. Ọlọ́run awọlá bó ṣe ń dùn nínú tó tinú ẹni náà ń dùn báyìí tọ́lọ́run dùn nínú. Ìwọ tó wà lórí ètò yìí lálẹ́ yìí, Ọlọ́run á bá mi dùn ẹ́ nínú, á dùn èmi náà nínú o. Á dùn ẹ́ nínú, á dùn èmi náà nínú o. Á dùn ẹ́ nínú, á dùn èmi náà nínú o. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì.
ọ̀rọ̀ tí a tún fẹ́ sọ Allahu Akbar sẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀ ló tún bá wa ṣe bẹ́ẹ̀ owó la fẹ́ kò mà ní bàjẹ́ fún yín láíláí wọ́n ti tún fún wa ní 100 star táwọn bá ti wá sórí ètò báyìí wọ́n fún wa 100 star ni ìjọ mi 200 ìjọ mi 300 star bá ṣe ń fún wa nù lágbára ọlọ́run á bá mi dùn yín nínú á bá mi ṣe dáadáa fún yín ọlá títóbi ọlọ́run ọlá agbára ẹ̀. ọlá ní Quran competition wa fáwọn ọmọ tí a fẹ́ fún ní gift lọ́la àwọn 16 ni wọ́n wọ final stage èèyàn mẹ́ta péré sì la fẹ́ mú láàrin wọn àwọn 16 ni wọ́n wọ final stage èèyàn mẹ́ta péré náà la fẹ́ mú láàrin wọn pẹ̀lú ẹ̀bùn ńlá tó lágbára kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa. ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́ẹ̀kẹta mo rí pé àwọn èèyàn ń gbé fídíò kan káàkiri fídíò ọba aláwàdà eléyìí tó threaten mu àwọn mùsùlùmí tó ní mùsùlùmí tó bá tún tó bẹ́ẹ̀ kó dárúkọ ifá àwọn kó dárúkọ ìṣẹ̀ṣe àwọn tó bá ti dárúkọ rẹ̀ báyìí àwọn ó gbé ni àwọn ó fọlọ́pàá mú ni àwọn ó mú lọlé ẹjọ́ ni wọ́n kàn pé látàbújá ni ọba aláwàdà ló sọ bẹ́ẹ̀ ọba aláwàdà ló sọ bẹ́ẹ̀ kò ní dá fún gbogbo mùsùlùmí tí bá ń bọfá ọba aláwàdà gbogbo mùsùlùmí tí bá ń ṣẹbọ wọn ní ṣoríire kalẹ̀ ọba aláwàdà gbogbo mùsùlùmí tí bá ń forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run kò ní bá dáadáa kalẹ̀ Islam ó ní gbogbo ó ní ọba aláwàdà sọ wípé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹni àfáà kankan ò gbúdọ̀ sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe mọ́ àfáà kankan ò gbúdọ̀ sọ̀rọ̀ lórí ọlọ́run àwọn ọba máa dákọ ẹbọ mọ́ máa ṣe kíní kan ọba aláwàdà ló sọ bẹ́ẹ̀ o ta ló sọ bẹ́ẹ̀ ọba aláwàdà òun ló sọ bẹ́ẹ̀ nínú ìwé wo lẹ ti kà á ẹ̀ka lójú ìwé kìíní ìwé ọba aláwàdà èyí tó jáde lánàá àwọn míì ó kàn jáde sórí social media wọ́n á kàn bẹ̀rẹ̀ sí ní sọ tó bá wù wọ́n jáde lẹ́nu ta lọ́lọ́run ó dìfẹ́ẹ̀mù èèyàn ó bá àyàn lórúkọ jẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ ọmọ yẹn lórí platform tèmi mọ́ ìyàwó Zainab ẹ̀wá kọ́gbọ́n ìyàwó ẹ̀kọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ ọmọ yẹn lórí platform mi wọn rárá èèyàn dìfẹ́ẹ̀mù èèyàn ó bá àyàn lórúkọ jẹ́ wọ́n á wá gbé e lọ ilé ẹjọ́ pé ó dìfẹ́ẹ̀mù èèyàn ọba aláwàdà wá jáde wípé ìgbà tẹ́ ti wá gbé ta lọ́lọ́run yìí o àwọn èèyàn tó wà máa gbé ó pọ̀ gbogbo ẹni tó bá ti dìfẹ́ẹ̀mù yín tó bá dárúkọ ọ̀rẹ́ ọba aláwàdà tó dákọ ọ̀rẹ́ tó ní ọba aláwàdà tẹ́ rí yìí ó pa èèyàn o tí ò ní evidence ọba aláwàdà tẹ́ rí yìí ó pa èèyàn o àwọn ká orí èèyàn mọ́nú ilé rẹ o tí ò ní evidence ó dìfẹ́ẹ̀mù rẹ nìyẹn dandan ni kó fojú balẹ̀ ẹjọ́ àwa yìí máa support ẹ gbogbo ẹni bá dìfẹ́ẹ̀mù yàn tó bá yàn lórúkọ jẹ́ tó dẹ̀ ní evidence Kùránì tiwa àwa mùsùlùmí làwa ń ṣe wáàsí fún kò sí tó kàn wá pẹ̀lú Kùránì ti sọ fáwa ẹ má bú ẹ̀sìn wọn Kùránì ò faramọ́ defamation of character Kùránì fẹ́ ká polówó ẹ̀sìn tiwa ni kò ní àpolówó ẹ̀sìn yín gbogbo ìwọ tó bá bá mi tẹ love like and share
lórí program yìí lálẹ́ yìí ò ní masari ọmọ. Kùránì ní ká polówó ẹ̀sìn wa fáwọn ọmọ ìyá wa. Ṣé ẹlòmí ọba Aláwàdà ṣe mọ nǹkan tó ń pè lófin ni? Mùsùlùmí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe mọ́, mùsùlùmí ò gbọ́dọ̀ sọ lórí kíni ká láìsí àwàdà kẹ́ríkẹ́rí, láìsí ẹ̀rín kéékèé lẹ́kùn lé bàbá sùwé. Kò sí ilé ẹjọ́ tẹ́ lè gbé lọ. Ìwé tiwa, ìwé òfin tiwa tó ń gáìdì wa tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tá Ànábì wa fi jíṣẹ́ gbogbo àwa tá jẹ́ followers ẹ̀. Ó sọ fún wa wípé gbogbo ẹni bá ṣẹbọ tó fi kú ó sórí burúkú níwájú Ọlọ́run. Ìwé òfin tiwa ó sọ fún wa wípé gbogbo mùsùlùmí tó bá foríbalẹ̀ fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ó foríbalẹ̀ fógún, ó foríbalẹ̀ fésù, ó pè wọ́n lọ́lọ́run. Ìwé òfin wa sọ pé gbogbo irú ẹni bẹ́ẹ̀ ó sórí burúkú níwájú Ọlọ́run. Àwọn èèyàn bá mi tẹ love, like and share. Mọ lọ. Mọ lọ. Number 1, tẹ́ bá délé ẹjọ́ wọ́n á béèrè pé kí lórúkọ rẹ? Baba Aláwàdà, kí lórúkọ ẹ? Orúkọ mi ń jẹ́ Ahmed Olarewaju Al-Fulanniy. Ṣé orúkọ mi, wọ́n á béèrè bẹ́ẹ̀. Ẹni tí ó defame mi, tí ó dárúkọ mi, tó wá bọ́ síta tí wá ń sọ wípé ìwọ tó bá ti lọ kírun ó wọná, ìwọ tó bá ti lọ Mọ́kà ó wọná, ìwọ tó bá ti gbàwẹ̀ Ramadan ó wọná. Irú ẹni bẹ́ẹ̀ àwọn mùsùlùmí bá rò wípé èkìní kó dárúkọ mi o, èmi á wá fọ̀rọ̀ ẹ̀sìn tèmi yé, kò sí tó kàn mí tó yé òun lòun sọ, èmi á wá pariwo fún gbogbo ọmọ ìyá ti tèmi. Ìwọ mùsùlùmí tó o bá ti kírun ó jìyà, mùsùlùmí tó o bá ti gbàwẹ̀ Ramadan láìsí pé bóyá pé condition ká má fi gbàwẹ̀ lò torí ẹgbà ó jìyà. Màá sọ fún gbogbo mùsùlùmí tó ń gbọ́ mi wípé má foríbalẹ̀ fóòṣà, má sìn ẹbọ. Ìwọ tó jẹ́ mùsùlùmí tó wà ń bí lálẹ́ yìí, tó bá ń sin eégún nílé yín, tó dẹ̀ rí pé o ti gba Islam, lọ mú ẹ̀kú eégún lé yín, lọ dáná sun. Tó gba Islam, tó ti gba Islam, Nàìjíríà mà la wà fa. Nàìjíríà náà máa ń pè bí alhamdulillah. Nàìjíríà tá wà yìí o, Nàìjíríà yóò kán tá jọ wà yìí o. Kọ́lọ́ máa mú wa o. Ẹni tí ó dìfé mú ẹ, tí ó dákọ rẹ rí, kódà Ọlọ́run bá ń gbọ́n tí mo ń sọ yìí, mi fi tàbùkù Ọba Aláwàdà, mi mọ̀ pé nìkan jẹ́ bẹ́ẹ̀ rí láyé. Wallahi tallahi thumma billah. Ìyẹn pọ̀nù ayé gan fa. Ẹni bá ti dáná sun ẹ̀kún eégún, lọ mú. Tẹ́yàn jẹ́ mùsùlùmí, ẹni tí ń gbé eégún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù lé wọn, ó wá wò wípé
wọ́n sì wá sí fún òun gba Islam eégún lé àwọn rèé òun dáná sun gbogbo ẹ̀kú ẹ wà lẹ́fẹ̀ẹ́ fọlọ́pàá mú ẹ jẹ́ bó tó yà lọ́dọ̀ ru ẹni bẹ́ẹ̀. ẹ jẹ́ bó tó yà lọ́dọ̀ ru ẹni bẹ́ẹ̀. bàbá délé ẹjọ́ wọ́n á sọ fún wa wípé ìwé Islam rèé ìwé òfin wa òun lójú oyé wa báyìí wípé mùsùlùmí má forí balẹ̀ fún wọn gbé wá sí délé yín. àbílà ìjọta tí máa ń ṣe prógráàmù lórí bí gbogbo èèyàn wa ṣàbú ẹni olóòṣà kan rí àbá bú ẹni Christian kan rí kò possible àwọn ebú yàn á ṣe wá sí fáwọn èèyàn tiwa ni á ṣe wá sí fáwọn èèyàn wa ni. tàbá ṣe wá sí fáwọn èèyàn wa ìwọ ọmọ mùsùlùmí tó gbó kan ìsìláàmù lórí tó wá kọ́mẹ́ǹtì ń bí tó dẹ̀ jẹ́ mùsùlùmí ìtí kùránì sọ rèé o ìtàdísì ànábì sọ rèé o. olúwa sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú òun. olúwa ní ẹ má forí balẹ̀ fóòṣà. olúwa ní ẹ má forí balẹ̀ fọ́ṣun. gbogbo mùsùlùmí tó ń kọ lẹ́tà pé òun fẹ́ pàdé ọlọ́run ọba òun dáadáa má forí balẹ̀ fóòṣà má forí balẹ̀ fọ́ṣun má forí balẹ̀ fẹ́ẹ́gún má gbára lájẹ́ ọlọ́run nìkan là agbára lé agbára kan ò sí níbi kan lẹ́yìn ọlọ́run. ẹni tó bá ń ṣefá ẹjọ́ máa ṣefá ẹni tó bá ń gbé eégún ẹjọ́ máa gbé ẹni tó bá ń ṣawo ẹjọ́ máa ṣawo ẹ̀. àmọ́ mùsùlùmí kò gbúdọ̀ bá wọn dé díẹ̀ torí pé nú alukuraan ọlọ́run ṣe kíni ọlọ́run takò. Abubakar Olúwakáyọ̀dé ó ṣẹ̀ṣẹ̀ wọlé sí orí ètò ni a ti sọ̀rọ̀ lórí yunifásitì Alhaji Àgbà náà ìwọ ṣẹ̀ṣẹ̀ wọlé sórí ètò ni. Ìrọ̀jí máa ń máa ṣàwọn títí láyọ̀. You are welcome. ẹ̀tọ́ ẹgbẹ́ sọ fún àfà pé àfà káfà kankan máa sọ̀rọ̀ lórí kíní kan mọ́ lókè ìgbà tán ọba ti bẹ́ẹ̀ níbọ̀dì lórúkọ jẹ́. ẹ̀yin náà lé ẹni ráìtì inú ìwé yín láti polówó ẹ̀sìn yín ẹ má báyàn lórúkọ jẹ́ ni. bíbélì táwọn tó jẹ́ Christian tó bá ń polówó tiwọn nísìn wọ́n á ní ẹni tí ò bá ti gbà fún Jésù kò ní ní ìyè àìtà ìnípẹ̀kun. káwa mùsùlùmí wá jáde káwa ní ẹ̀yin kírísítẹ́nì o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láyé yín o no wọ́n á sọ tó wà nù òwe wọn ni. nítorí wà nù òwe kírísítẹ́nì wọ́n á kà síta inú wọn máa ń nu tó máa ń kà wọ́n á ní ọlọ́run fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ́ ó fọmọ bíbí ẹ máa gbọ́ o wọ́n á lo fọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo ó fi ṣe kínní kan gbẹ́ni bá nígbàgbọ́ kò ìyé ìṣègbè á dẹ̀ níyè àìnípẹ̀kun nítorí wà nù òwe wọn wọ́n á kà síta. nítorí wà nù òwe Ifá Odù Ifá yín ẹ kà á síta fáwọn tó bá jẹ́ ti ẹni tí ó bá tẹ̀lé ó tẹ̀lé ẹni tí ò ní tẹ̀lé ò ní tẹ̀lé. tó bẹ́ẹ̀ ká wá sọ pé ẹ̀yin onífá ẹ má sọ̀rọ̀ fámọ́ lórí social media o ẹnikẹ́ni nínú yín tó bá sọ̀rọ̀ ifá lórí social media a máa gbé e ní o ẹnikẹ́ni nínú yín ẹ má sọ̀rọ̀ Islam mọ́ ẹ sọ̀rọ̀ Islam ẹ sì ní sọ̀rọ̀ Islam ẹ máa polówó tí yín náà yìí pé àwọn èèyàn káwọn èèyàn kan wá sọ́dọ̀ yín náà ẹ kàn má báyàn lórúkọ jẹ́ ni ẹni àfà or any Muslim kó má jẹ́ àfà tó bá ṣe defamation of character ọba aláwàdà tó bá dárúkọ yín tó dẹ̀ bà yín lórúkọ jẹ́ tó parọ́ ń tẹ́ ẹ̀ ṣe mọ́ yín ẹ lẹ́tọ̀ọ́ àti gbé e lọ ilé ẹjọ́.
Ya àwọn tá máa gbé ó pọ̀ o, àwọn tá máa ṣe kíní kan ó pọ̀ o. Gbogbo orú nǹkan báyẹn. Tijanot, anybody ní right láti lè sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀. Ṣùgbọ́n ò gbọ́dọ̀ bàyàn lórúkọ jẹ́ ni. A ti rí lórí social media rí àwọn tí wọ́n dáná sun ẹ̀kún eégún nìbàdàn. Ẹni tó dẹ̀ dáná sun ẹ̀kún eégún yẹn, eégún lé bàbá wọn, òun lẹ́ni yẹn lọ gbé. Kéégún máa lọ́n títì nísìn. Ẹni tó wọṣọ eégún kó mẹ́gbàá dání kó máa lọ́n títì kí n wá pàdé ẹ̀ lójú ọ̀nà. Kí wọ́n ní ó yá ẹ̀yọ́ ma ẹ mú eégún yìí ẹ bọ́ṣọ lọ́rùn ẹ̀. Ẹ bọ́ṣọ lọ́rùn ẹ̀. Tó ń lọ títí ẹ̀ jẹ́jẹ́ kò tá sí mi. Mo ń bá tiẹ̀ lọ. Èmi bá tèmi lọ kí wọ́n dárú eégún bẹ́ẹ̀ dúró kí wọ́n ní ẹ bọ́ṣọ lọ́rùn ẹ̀. Ó yá ẹ dáná sun aṣọ eégún ẹ̀. Nǹkan báyẹn ò dáa nìyẹn. Wàhálà gangan ni mo wà nìyẹn. Ṣé eégún yẹn dọ́dọ̀ mi ni? Ṣé eégún yẹn bá tiẹ̀ lọ ni? Eégún yẹn bá tiẹ̀ lọ ni náà. Yorùbá àròsọ funfun máyà kó fi lẹ̀kẹ̀ sọ́rùn lọ́sàn gangan kó dẹ̀ bọ́ sáàrin títí kó gbé kiri dání tí ò kọlù mí tó ń bá tiẹ̀ lọ tẹ́mi náà bá tèmi lọ. Kí wọ́n lọ yá nítorí gbé dání yẹn bí a bá bọ́ sáàrin ọ̀sán gangan tó pariwo àìwò owó ara ṣe máa ń wí náà oku piri owó firi owó piri oku firi bọ́sà máa ń sọ èdè yẹn kó wá ní àìwò adẹjọ́ wà láàrin ọ̀sán ni owó firi oku piri mo dẹ̀ jókòó mi ò dẹ̀ ń wò báyìí tí ò bá ti dọ́dọ̀ mi tó ń bá tiẹ̀ lọ. Ìkòdú lẹ́kọ̀ọ́ wá ń bí báyìí. Ìkòdú lẹ́kọ̀ọ́ wá gan. Wọ́n lè ní orò fẹ́ jáde kẹ́pọ̀. Wọ́n lè ní orò wọ́n fẹ́ séde. Wọ́n fẹ́ ṣe kọ́fí wọ́n á dẹ̀ ti everybody mọ́lé. Tó bá ti mọ̀ pé o lè bí à ń tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn. My dear brothers and sisters, wá kó Ìkòròdú wa lọ gbalé síbòmíì ni. Wá kó Ìkòròdú wá lọ gbalé síbòmíì ni. Ndáwọn ṣe ń lu tiwọn nìyẹn. Ndáwọn ṣe lọ́dọ̀ tí wọ́n bẹ̀yẹn nìyẹn. Ẹ̀bọ̀ kí ẹnìkan wá jáde kó wá ní láti ní lọ àáfàá kankan ò gbúdọ̀ sọ̀rọ̀ lórí ẹbọ ọmọ bó làáfò sí ní ṣe wá sí. Òun la tún sọ lálẹ́ yìí. Mùsùlùmí tó bá ṣe ẹbọ tó bá fi kú yóò jẹ ìyálà ìyáyà níwájú Ọlọ́run. Ìwọ mùsùlùmí tó bá wọ agbára tó lọ ń forí balẹ̀ tó lọ ṣẹ́fá. Mùsùlùmí tó bá lọ ṣẹ́fá orí burúkú gbáà ni. Mùsùlùmí tó bá lọ ṣẹ́fá tó lọ ẹgbẹ́ awo torí ayé orí burúkú gbáà ni. Ọlọ́run ni mùsùlùmí pè, mùsùlùmí pọ̀ Ọ̀rúnmìlà. Ọlọ́run ni mùsùlùmí pè, mùsùlùmí pè irúmọlẹ̀. Kò sí tí ń jẹ́ irúmọlẹ̀ fún mùsùlùmí olóríire. Kò sí tí ń jẹ́ Ọ̀rúnmìlà fún mùsùlùmí olóríire. Tí wọ́n náà àwọn tán bọ́ síta lọ́dọ̀ tí wọ́n náà tán pariwo Allah Allah àárọ̀ Allah kìíní kan nítorí polówó títí ẹnìyẹn. Àmọ́ àwọn tó bọ́ síta tán bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Allah wá ń sọ ìwọ mùsùlùmí irúmọlẹ̀ ò lè ṣe nǹkan kan fún ọ ẹbọ ṣíṣe ò lè sọ ẹ́ dolóríire. Mùsùlùmí là ń bá sọ̀rọ̀ o. Ẹbọ ṣíṣe Ifá ṣíṣe ò lè sọ ẹ́ dolóríire. Ẹni tí ó bá kú ni kó tètè yá kú.
ọba aláwàdà wa ń sọ wípé láti ní lọ ẹni bá ti sọ̀rọ̀ tó sọ̀rọ̀ wípé ẹ bá ṣe kíní ẹbọ ẹ bá ti tún sọ̀rọ̀ ẹbọ wọ́n máa gbé láti Àbújá ni. Àbújá wa ń bí iná Àbújá àwọn aláwàyè ó sú mi o. My dear brothers and sisters, àwa Mùsùlùmí má dìfẹ́ mu yẹn. Mo wo fídíò àfáà kan láàárọ̀ yẹn ní kan pa mí ni. Mo wo fídíò àfáà, ẹ̀yin àfáà yìí, ẹ̀yin àfáà ẹ jókòó ara yín jẹ́jẹ́. Mo wo fídíò àfáà yẹn mo kàn rẹ́rìn ni. Èyí tó bá fẹ́ ṣe ń bẹ̀ ṣe ká mọ̀. Káàfáà bọ́ síta, káàfáà ní gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí àwa Mùsùlùmí la dálẹ̀. Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Àfáà yóò bẹ̀rù Ọlọ́run ọba o. Àwọn èèyàn máa ń ilẹ̀ òdodo ló sọ, òdodo kọ́ ló sọ, ọ̀rọ̀ játijàti ló jáde lẹ́nu ẹ̀. Káàfáà máa sọ pé nínú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí àwa Mùsùlùmí, àwọn Kírísítẹ́nì, àwọn oníṣẹ̀ṣe wàhálà yìí àwọn Mùsùlùmí àwọn náà kó 5 bẹ́ẹ̀. Àyọ̀jẹ̀ ni ẹ̀ ó láwọn àwọn Mùsùlùmí kó 6 bẹ́ẹ̀. Àfà níbo lẹ fi ẹni bá tàn ẹ́ tó bá sọ fún ẹ pé òṣòdodo o. Òun jàǹbá Islam ni pẹ̀lú kẹ́lìmọ̀ yẹn. Òun jàǹbá Islam ni. Níbo lẹ fi àyà Al-Qur'an sí tolúwa ní udkhulu fi silmi kafatan. Tẹ́ bá fẹ́ ṣe Islam ẹ jẹ́ mọ̀ pé Mùsùlùmí ni yín. Tẹ́ bá mọ̀ pé ẹ ní ṣe Islam ẹ lọ fẹ́ ṣe bọ́ yín tẹ́ bá fẹ́ ṣe jàre. This is the last warning. I'm máa gbé fídíò yín sìn. I'm máa analyze ẹ̀ fàyè. Káyé wá rí bẹ́ẹ̀. Ká tètè mọ ara wa. Ká mọ àwọn oníjàmbá ẹ̀sìn. Ká mọ àwọn tó ń fẹ̀sìn jẹun. Ẹ bẹ́ẹ̀ dá lójú àwọn èèyàn. Kán lè máa rò pé wá sí àfáà yìí. Àfáà yìí ó balance ẹ ṣe gbá balance kankan o. Wallahi wọ́n tàn yín ni o balance o. Balance o. Mo dẹ̀ máa ń try. Mo jẹ́dá kan tó já sí pé mo máa ń fẹ́ try láti satisfy àwọn èèyàn. Bọ́lọ̀ bá ṣe fún mi lágbára mọ́. Ibi tẹ́ bá belong sí, please ẹ jẹ́ ká mọ̀. Ibi tẹ́ bá belong sí, ẹ jẹ́ ká mọ̀. Why tó máa sọ fún yín wípé why tí wàá fà ó jáde tí wàá dẹ̀ máa condemn ẹ̀sìn ẹ torí kò lè satisfy àwọn èèyàn. Why tí wàá máa condemn ẹ̀sìn ẹ torí kò lè satisfy àwọn èèyàn. Okay? Ǹjẹ́ ẹ fẹ́ jẹ́ ó yé wa ń sìn ni wípé èèyàn lẹ́fẹ́ kó yìnyín ẹ fẹ́ kọ́ lọ́wọ́ bá yìnyín. Ó lè má kí mi mọ́. Ó lè má bá mi sọ̀rọ̀ mọ́ láyé. Jẹ́ sọ fún ẹ báàrin èmi àtọ́lọ́wọ́n bá mi ò bá ti dàrú ó parí. Ẹ má ṣe mùnáfìkì ẹ̀sìn. Number 1 priority wa láyé yìí gbogbo wa tá ń bẹ láyé yìí. Number 1 priority wa tó bá jẹ́ Mùsùlùmí ẹ̀sìn ẹ ló gbọ́dọ̀ kọ́ defend. Ẹ̀sìn ẹ ló gbọ́dọ̀ kọ́kọ́ defend. Ẹ̀sìn ẹ ni.
tó okay láti jọ́ ta ti ń ṣe program tó ti ń bú mi gbogbo ọ̀rọ̀ ta lọ́lọ́run tó lọ tó bọ̀ tó ń bú Al-Fulanniy lọ́tún Al-Fulanniy lẹ́sì kíní kan ẹjọ́ torí Ọlọ́run èèyàn mi ládùúgbò bá ṣe ń sọ̀rọ̀ tó àtàwọn ọmọ tó wà l'Amẹ́ríkà yẹn àti tó wà ní kíní kan tó ń sọ̀rọ̀ tó ń ṣe everything tó inú mi ń dùn ni pé mo dúpẹ́ fọ́lọ́run ọba ẹlẹ́dàá mi pé mò ń defend ẹ̀sìn mi ẹ̀sìn ló sọ mí lórúkọ ẹ fẹ́ máa gbèjà ẹ̀sìn ẹ fẹ́ máa ṣe ẹ̀sìn wá gbẹ̀sìn lórí ajá gbẹ̀sìn lórí o ọlọ́run ò ní béèrè iye ilé tá a kọ́ o kò ní béèrè olùjọ́ tó l'Amẹ́ríkà rí tó London rí ọjà kíní kárí wọn ní béèrè ọmọ ẹ̀sìn ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀sìn yẹn náà wá ń bàjẹ́ yìí ìwọ wá ń sọ jáde lẹ́nu wípé gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí àwa mùsùlùmí akó mẹ́fà nínú tó bá fi dá mẹ́wàá that statement kẹlmọ̀ yẹn kẹlmọ̀ tó tóbi ni o tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá ronú ẹni bá sọ bẹ́ẹ̀ tó bá jókòó tó bá ronú dáadáa ẹni bá sọ̀rọ̀ kẹlmọ̀ bẹ́ẹ̀ jáde tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde tá anabi polówó lé fún wa ni anabi polówó ẹ̀sìn la anabi polówó wá fún wa náà àwọn bú anabi rẹ̀ wọ́n bú anabi rẹ̀ wọ́n pa anabi sallallahu alaihi wasallam wọ́n pè ní rapist ó rí gbogbo yẹn sọ wà ní gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yá àwa mùsùlùmí àwa la kó mẹ́fà ń bẹ anabi rẹ̀ ọlọ́run rẹ̀ alukurani rẹ̀ ọba aláwàdà statement tẹ́ sọ yẹn o ẹ máa bẹ́ bá jáde tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ anybody lè sọ̀rọ̀ lórí anybody wọ́n lè sọ̀rọ̀ lórí tó wọ́n bá ti defame yàn lẹ́tọ̀ọ́ audacity wò lẹ́ni láti máa sọ fún àáfàá pé àáfàá ò gbọdọ̀ sọ̀rọ̀ lórí ìpè káàfà wá dákẹ́ ẹnu ẹ̀ torí pé ọba aláwàdà ti sọ̀rọ̀ o ọba aláwàdà ó ti sọ̀rọ̀ o àáfàá kan kò gbọdọ̀ sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe mọ́ kò gbọdọ̀ sọ̀rọ̀ lórí ẹbọ mọ́ o gbogbo mùsùlùmí tó bá ń ṣe ẹbọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní dáa fún ọ. bá ti ń ṣe ẹbọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní dáa fún ọ. wáyé tí mùsùlùmí máa tó ó jẹ́ kí n sáré ṣe wá sí kékeré kan fún ẹ ọ̀pọ̀lọpọ̀ yóò gbà nínú kádàrá lẹ́ẹ̀fín gbára lóògùn gba kádàrá lẹ́ẹ̀fín gbára lóògùn náà ẹ bá gba kádàrá ni ẹ ní máa gbára lóògùn ọlọ́run lẹ́gbàára lé ẹ̀ ń wá oògùn sólẹ̀ kiri ẹ̀ ń wá oògùn owó kiri ẹ̀ ń wá oògùn rádaràda òṣì káàkiri gba kádàrá ni ní sáré ṣe wá sí kékeré kan fún ọ. mùsùlùmí al-imanu bil qadar believe in destiny believe in destiny ìnígbàgbọ́ nínú kádàrá. And Ubadat ibn Samit annahu qala libnihi Ubadat ọmọ Samit ó sọ fún ọmọ ẹ̀ báyìí ẹ máa gbọ́ o ó ní ya bunayya eré ọmọ mi o innaka lan tajida ta'ama al-iman hatta ta'lama annama asabaka lam yakun liyuqtiyaka wa ma aqtaka lam yakun liyusibaka. Oniri ọmọ mi
o lè jẹ́ǹjẹ́ ìgbàgbọ́, o lè gba a lè mọ ẹlẹ́ni tó nígbàgbọ́ pé mo nígbàgbọ́ nínú kádàrá, a lè mọ ẹ bẹ́ẹ̀ àyàfi kíni, àyàfi tó bá já sí wípé o bá lọ nígbàgbọ́ wípé a lè mọ ẹlẹ́ni tó gba kádàrá gbọ́ àyàfi tó o bá gbà wípé gbogbo tó bá bá ẹ láyé anama asọ́bàkà, gbogbo tó bá bá ẹ lámìyàkùn lè yòkùtì àkà àti kọ kádàrá pé kò ní tàsí rẹ ni. Gbogbo dáadáa tó bá bá ẹ láyé táwọn kan bá ń fẹnu bàjẹ́, táwọn kan bá ń sọ pé kíní kan wo my dear brothers and sisters, jẹ́ n sọ fún ọ, gbogbo ẹni kó a tó lè gbà pé ó jẹ́ ẹni tó gba kádàrá gbọ́, lọ gbà yí pé gbogbo tó bá bá ọ, gbogbo nǹkan tó bá bá ọ láyé yìí, tó bá lọ nígbàgbọ́ pé kíní yẹn o àti kọ kádàrá pé kò ní tàsé rẹ ni. Mo wà lórí program ló jẹ́ kí n gbé kọ́ọ̀lù yẹn náà, ó yẹ kẹ́ ti mọ̀ pé mo wà lórí program nìyẹn. Wà máa tàkà gbogbo tó bá wá lé tó bá ti bá lámìyàkùn lè yóò sí ìbáka, kò lè jẹ́ tiẹ̀ náà ni. Ní tó bá ti lé tó bá ti bá, sórí tó bá ti ṣẹlẹ̀ sí ẹ ni, ní tó bá ti ṣẹlẹ̀ sí ẹ annama asọ́bàkà, sórí tó bá ṣẹlẹ̀ sí ẹ lámìyàkùn lè yóò tí aka, kìí ṣe kí bóyá torí pé o ṣe mistake, mo ṣe mistake ni o ló jẹ́ kékeré yìí wá, no, o ṣe mistake, in tó bá ọ ní tí wàá nu kádàrá ni. Wà máa tàkà sórí tó wá lé tó jẹ́ mistake yẹn tó mú ẹ ṣubú yẹn lámìyàkùn lè yóò sí ìbáka. Kí yẹn tó lè nígbàgbọ́ ìwọ ọmọ ìyá mi, ká tó lè gbà ẹ lẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́, gbà ẹ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ láyé ìwé kò ní jábọ́ lára igi kọ́lọ́wọ́n bá má mọ̀. Sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam, ó ní mo gbọ́ tá Ànábì sọ báyìí wípé inna awwala ma khalaqa Allahu al-qalam, nǹkan àkọ́kọ́ nǹkan tọ́lọ́run kọ́kọ́ dá láyé, bọ́lọ́run kọ́kọ́ fẹ́ ṣẹ̀dá níjọ́ tọ́lọ́run dá gbogbo nǹkan pátápátá, kọ́lọ́run tó dá gbogbo nǹkan tọ́lọ́run bẹ lóhun nìkan ṣoṣo. Àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá láyé òun náà ni al-qalam, òun náà ni pen. A lè bí ẹ nínú ìbéèrè pé kí lọ́lọ́run kọ́kọ́ dá, ṣáwọ èèyàn ni, ṣáwọ àlìjànnú ni, ṣálìjànnú ni, ṣé màláìkà ni, ṣé yẹ̀pẹ̀ ni, ṣé omi ni, ṣé igi ni, ṣáwọn ẹranko ni, tinú ọ̀dàn, ṣáwọn ẹja inú omi ni. Tán bá bí ẹ pé kí lọ́lọ́run kọ́kọ́ dá, àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá láyé òun náà ni al-qalam, pen ntọ́lọ́run kọ́kọ́ dá rè o, pen, al-qalam, báírò lọ́lọ́run kọ́kọ́ dá. Gbogbo ohun tó bá mọ̀ tó bá lè fi wé, pen lọ́lọ́run kọ́kọ́ dá. Torí Ọlọ́run ò tí ì dá èèyàn, kò tí ì dá àlìjànnú, kò tí ì dá nǹkan kan, ntọ́lọ́run kọ́kọ́ dá láyé ni pen. Faqala lahu, Ọlọ́run wá sọ fún pen yẹn gègé, uktub, ìwọ pen tí mo dá yìí, ó yá lọ kọ, ó yá máa kọ. Faqala rabb wa madha aktub, Ọlọ́run wá fún pen yẹn lọ́rọ̀ sọ, pen yẹn wá ń bi Ọlọ́run wípé kí ni kí n kọ. Faqala uktub maqadira kulli shay'in hatta taquma as-sa'a. Olúwa ní wọ pen tí mo dá yìí lọ kọ gbogbo kádàrá gbogbo nǹkan pátápátá títí tálẹ̀ kíámọ̀ Ọlọ́run ó fi dé. Kọ́kọ́ lọ kọ ìbùbù kálukú, torí pé màá dá àwọn ẹ̀dá kan o, lọ kọ ìbùbù wọn kalẹ̀. Màá dá àwọn màláíkà, iṣẹ́ táwọn ó máa ṣe lọ kọ kalẹ̀. Màá dá àwọn ẹranko inú igbó, màá dá àwọn ẹja inú omi, màá dá yẹ̀pẹ̀,
màá dábì kan tó ń pè ní sánmọ̀, màá gbogbo nǹkan ni màá dá lọ kọ́kọ́ kọ kádàrá nu kọ́kọ́ lọ kọ kalẹ̀. Ìwọ tó bá délé ayé tó bá bá ààrẹ lọ́kùnrin, kádàrá rẹ ni. Tó bá délé ayé tó bá ààrẹ lólówó, kádàrá rẹ ni. Ó délé ayé ó bá ààrẹ lóbìnrin, kádàrá rẹ ni. Ó délé ayé ó bá ààrẹ lẹ́ni tó bímọ méjì tó bímọ mẹ́ta, kádàrá rẹ ni. Ó délé ayé ó bá ààrẹ lẹ́ni tó lọ́kọ rí, kádàrá rẹ ni. Ó délé ayé ó bá ààrẹ lẹ́ni tó láya rí, kádàrá rẹ ni. Kádàrá yẹn lọ́lọ́run kọ́kọ́, kádàrá yẹn lẹ́yìn ò nígbàgbọ́ sí nínú ẹ̀ lẹ́ẹ̀ fi ń sáré wá tí ò sọnù káàkiri. Ya bunayya, Ubadat bun Samit ó tún pe ọmọ ẹ̀, ó ní rí ọmọ mi o. Sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqul, ó lóun gbọ́ lẹ́nu Ànábì tá Ànábì sọ báyìí wípé man mata ala ghairi hadha falaysa minni. Gbogbo ẹ̀dá tó bá kú, gbogbo ẹni tó bá kú tí ò nígbàgbọ́ nínú kádàrá, tí ò gbà yí pé Ọlọ́run ló kọ gbogbo nǹkan, Ànábì nírú ẹni bẹ́ẹ̀ ò sí nínú ìjọ òun o, kò sí nínú ìjọ òun o. Qala Ibn Abbas radiyallahu anhuma, al-imanu bil qadar, kíyàn nígbàgbọ́ nínú kádàrá, nizamu tawhid, ìyẹn ètò ìmọ̀ Ọlọ́run lọ́kan ṣoṣo ni. Ní tí ó ṣẹlẹ̀ lọ́la Sunday nísìn, Ọlọ́run ti mọ̀, ìwọ lè ti plan, báyìí mo fẹ́ ṣe, báyìí mo fẹ́ ṣe, mo fẹ́ kó l'Abuja ní Monday, mo fẹ́ dé Èkó, mo fẹ́ kó l'Èkó ní Monday, mo sáré fẹ́ dé Port Harcourt, mo fẹ́ dé Abuja, mo fẹ́ dé London, mo fẹ́ dé kìíní kan tí wàá ti máa ro gbogbo ẹ̀, wàá ti plan ẹ̀. Àmọ́ tí ó ṣẹlẹ̀ yẹn, ó ti wà nù ìbùbù Ọlọ́run, ó ti wà nù kádàrá Ọlọ́run. Ó lè ṣe é ṣe bó ṣe plan ẹ̀ yẹn kó rí bẹ́ẹ̀, tó bá rí bẹ́ẹ̀ náà kádàrá ni. Tí ò bá wá rí bẹ́ẹ̀, tí wọ́n plan pé ó fẹ́ lọ bìkan tó padà wá lọ mọ́, kádàrá ni. Lánàá wàláhì mo plan pé Ìlọrin ni mo wà láàárọ̀ yìí. That is my plan. Gbogbo àárọ̀ àná yẹn mo ń plan pé ó yẹ kí n lọ lọ́rin. Àmọ́ lọ ti kọ́ kádàrá pé Ìlọrin kọ́ ni wàá lọ, Ìjẹ̀bú Waterside ibẹ̀ ló ń lọ. Mrs. Latifa, you are welcome. Ìjẹ̀bú Waterside ó ní wàá lọ. Èmi ti ya plan, màá sáré lọ lọ́rin, màá jí kó ń lọ ní Sunday torí program ta ní l'Èkó, mo ti ya plan yẹn, Ọlọ́run ní kádàrá tí mo kọ ni pé ìwọ máa plan Ìlọrin, kò ní Ìlọrin kọ́ ló lọ, Ìjẹ̀bú ló lọ. Ìdí àti túmọ̀ ó ní wípé ní tó mú wa lọ bí eléyìí, ẹ̀yin àfáà ẹja dúró déédéé. Mo máa fà kan, gbogbo yín la gbé alámọ̀, gbogbo wáàsí ẹ̀ tó máa ń ṣe láyé ẹ̀, gbogbo lecture ẹ̀ tó máa ń ṣe láyé, tó bá fi wáàsí ẹyọ kan support Islam, á fi wáàsí mẹ́wàá á fi against Islam ni. Munafiki nírú àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Munafiki onírú àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Tó bá fẹ́ jẹ́ Islam, jámọ̀ pé Islam ni ẹ́. Tó bá dẹ̀ ṣe Islam, á ṣe Islam. Aleyki salam ìyàwó Alima Isa ìkábọ̀. Èyí tẹ́ ń sọ pé wàhálà tó ń ṣẹlẹ̀ yẹn o, tá bá fi wàhálà yẹn dá sí mẹ́wàá, àwọn mùsùlùmí la kó mẹ́fà ń bẹ, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Irú àwọn kẹ́límà bẹ́ẹ̀, àwọn èèyàn tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n lágbàáyé, tó bá ń worú àfà tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀, wọ́n á máa wò pé ẹ fura sírú wọn yìí. Ẹ lè please èèyàn, Ọlọ́run lèèyàn lè please. Ọlọ́run lèèyàn lè please o. Wallahi. Bá ló fẹ́ please èèyàn, story ni o. Àwọn tó please ẹ lè nà máa bú ẹ lọ́la. Torí àwọn tó ń please ẹ pẹ̀lú statement ẹ̀yọ̀ kan, fídíò ẹ̀yọ̀ kan tó ṣe yẹn, like àfáà yìí àfáà dáadáa ni.
ṣe fídíò mi sórí àwọn tó comment tó praise ẹ àwọn náà tó máa comment tó máa bú ẹ tó bá tó sọ nǹkan mi wáyé tó wàá sọ yìí tọ́lọ́run bá fẹ́ gangan wáyé tó wàá sọ yìí tọ́lọ́run bá fẹ́ sọ yìí tọ́lọ́run bá fẹ́ má sọ ilé yìí téèyàn fẹ́ o fẹ́ máa sọ ilé yìí téèyàn fẹ́ kọ́ lè máa wò pé èèyàn rí ni ẹ àwọn tó pe eléyàn ni máa pe eléyàn bú ibà àwọn èèyàn ni gbogbo wa customer kan náà máa lájọ ní àwọn tó wá ń kọ́mẹ̀ntì lọ́dọ̀ mi náà máa lọ ń kọ́mẹ̀ntì ń bò mí àwọn tó máa kọ́mẹ̀ntì ń bò mí náà máa kọ́mẹ̀ntì lọ́dọ̀ tí wá ń bí a kàn máa wọn kan pé àwọn eléyà àwọn sẹ̀bí nàìjà ti rè wọ́n dúró pa síbẹ̀ àwọn ara àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí nìyẹn inú ọ̀rọ̀ tá a fẹ́ sọ láti sọ lẹ́ẹ̀kan yẹn ọba aláwàdà statement wọ́n lè gbé fídíò àfáà kan pé ẹni tó bá mọ nọ́mbà àfáà yẹn wọ́n lè fẹ́ arrest àfáà yẹn èmi ò mọ àfáà yẹn náà àmọ́ gbogbo ẹni tó bá ní nọ́mbà àfáà yẹn lọ́wọ́ ọ fídíò tí ọba aláwàdà gbé yẹn ẹ lọ wò ó tẹ bá rí nọ́mbà àfáà yẹn jọ tẹ bá mọ àfáà yẹn èmi náà ń wá àfáà yẹn fún ara mi àwa gan wá wọ́n wá àfáà yẹn l'Abuja àwọn alágbára ìlú ẹ bá wá nọ́mbà àfáà yẹn ẹni sẹ́bí nàìjà ti fẹ́ afẹ́ anídìí ẹ̀ àfáà yẹn ṣe wáàsí lórí pé kéèyàn má ṣe bọ̀ kò dẹ̀ dárúkọ anybody kò dákọ yín kò dákọ ẹni kankan òun ṣe wáàsí tiẹ̀ ẹ lè rí draw o ẹ má dára yín láàmú o ẹ bá ṣe àti lówó ńlẹ̀ dáadáa ẹ bá ti ní owó tó bá wà ńlẹ̀ dáadáa tẹ̀lé náà owó ń bẹ lọ́wọ́ ẹja àjọ náà bí o àṣàtàndá ni ẹ wọn lówó ń bẹ lọ́wọ́ wa ẹja àjọ náà epo ń bẹ lọ́wọ́ wa ẹja àjọ là àyíbáwo ni ọba aláwàdà àwàdà lè ń ṣe ẹ ya fíìmù ni èmi náà mọ̀ pé fídíò tẹ ṣe yẹn ẹ̀mí ni ẹ̀ náà ẹ̀mí ni ẹ̀ ya fíìmù ni torí pàápàá ṣe wá sí pé kí wọ́n má ṣe bọ̀ ẹ wá náà wà l'Abuja àwa gan wà fà lẹ́kọ̀ọ́ àwa gan wà fà yẹn lẹ́kọ̀ọ́ kọ́lọ́n lọ́jọ́ ìní kó gbàdúrà wa kó ṣàánú wa ìyá wa Halima Isa ojú òní tì yín mà ẹ jọ̀ọ́ ṣé mọ̀ kọ́lọ́n kó ṣàánú wa jàre tó jẹ́ kí n sáré jáde wá ó yẹ kí n máa sinmi báyìí ni àwọn ìyá mi kan ti wà ń bí yìí sìn inú máa bí wọn mo ṣe jáde ṣe program lálẹ́ yìí torí pé ó yẹ kí n máa sinmi ní pẹ̀lú gbogbo wàhálà tààrí but tí ó fà á tó jẹ́ kí n jáde ọ̀rọ̀ yẹn mo rí pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí fídíò yẹn káàkiri mo dẹ̀ láti sáré káwa náà ká contribute sí ìwà àfà kan tó wà ní Al-Qur'ani jáde Ọlọ́run ní a máa ṣẹbọ fi ṣe wá sí àwọn èèyàn má dìfẹ́ ìmọ̀ èèyàn Ọlọ́run ní a máa forí balẹ̀ fún eégún ká máa forí balẹ̀ fún òòṣà fi ṣe wá sí jáde má dìfẹ́ ìmọ̀ èèyàn má dìfẹ́ ìmọ̀ èèyàn sí má dìfẹ́ ìmọ̀ èèyàn ṣe wá sí títí ẹ má sọ tọ́lọ́run ò sọ má sọ tán nàbí ò sọ tọ́lọ́run wí dẹ̀ má jẹ́ mùnáfìkì lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa kó dúró tì wá kó má fi wá sílẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin olóríire ṣe ti rí báyìí n tó jẹ́ eléyìí ó ṣe pàtàkì nínú tó mú mi wá lálẹ́ yìí àwọn ìyàwó ẹlẹ́yà tí à ń gbowó fún owó tí wọ́n ti rí nísìnyí láti rí 431,000 wọ́n sọ fún mi lálẹ́ lórí àkáǹtì mi ẹjọ́ àwa mùsùlùmí iṣẹ́ wa ló délẹ̀ yìí o bó ṣòwò sìmẹ́ǹtì ẹyọ kan ni wọ́n náà lè fún wa bó ṣe owó blọọkù 10 ló bá lè rà fún wa bó ṣe owó sìmẹ́ǹtì ẹyọ kan ló bá lè rà fún wa Ismaila Dauda Adosha
Ismail Dawood Adosha. You are welcome. Ó ṣé. Bó ṣe wo cement ẹyọ kan ló bá lè rà fún wa. Block ẹyọ kan ló bá lè rà fún wa. Ẹ dákun torí Ọlọ́run fún àwọn màmá wa ẹlẹ́hà náà. Ẹ jọ̀ọ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil khalqillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa sallam. Amin. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Card number in here 077 555 9511 GT Bank. Tí wọ́n sì fi ìyàwó àti àwọn ọmọ kalẹ̀ síbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run èyí tí ó máa ń ṣẹlẹ̀, ilé náà ó wá di nǹkan tí lọ́sàn kan òru ọjọ́ kan ní iná wọnú ilé náà tí ó dẹ̀ jó gbogbo aráàlú àárín. Èyí tí àwọn èèyàn wà nínú ilé náà. Kódà nínú ìṣẹ̀lẹ̀ yẹn a rí ẹni tí ó bá lọ. Nínú ìṣẹ̀lẹ̀ náà a rí ẹni tí ẹ̀mí ẹ̀ bá lọ. A sì rí àwọn èèyàn tí Ọlọ́run ní kí wọ́n ṣẹ́kù. Ọlọ́run ọba ò abẹ́ nínú àánú ẹ̀ kí ó dáàbò bò wá. Ohun tó wá fà á tá a fi wá síbí láàárọ̀ yìí òun náà ni wípé ilé iṣẹ́ wa àwọn ìyá wa ilé àwọn mọ́dà àwọn màmá wa ilé àdá àwọn ìyá wa ilé àtàn wà nulẹ̀ náà rí àwọn ilé wa ilé àméjèèjì àwọn rí ẹkùnkìmá ẹrọra mà ẹrọra ẹpẹ̀lẹ́ àwọn ìyá wa ilé méjèèjì tó wà nù ilé náà àwọn náà rí ẹjọ́ torí Ọlọ́run àwa bẹ gbogbo ẹ̀yin onínúdúdú ọlọ́rẹ̀. Àwọn ìyá yìí ò rí ibi tí wọ́n ń gbé. Bójú bá dé nísìnyí inú pálọ̀ kan inú ilé ńlé ibẹ̀ ni wọ́n jókòó sí. Ibẹ̀ ni wọ́n jókòó sí tí ilẹ̀ ò fi mọ́. Ẹ dákun gbogbo tí ọkọ wọn ti kú sàárè bàbá wà níta á débi sàárè bàbá náà á débi sàárè bàbá náà. Ẹ dákun torí Ọlọ́run àkáǹtì nọ́mbà náà la fi lẹ̀ yìí àkáǹtì nọ́mbà ọ̀kan nínú àwọn ọmọ wọn. Tajudeen Sulaiman Olanuka. Account number is 077 555 9511. Account number yẹn onímọ̀bìnrin kalẹ̀ yẹn. Ẹ bí àwọn èèyàn ọmọ Nàìjíríà ẹjọ́ wà lọ́wọ́ ẹni dààmú ẹni òdìjínlẹ̀ bá ń jà o ẹjọ́ ẹ̀ sánú wa ètò náà kẹlẹ́ pé wọ́n jẹ́ bí ṣe wá láàrin ẹjọ́ àríwísùn ilé ní ìpínlẹ̀ ṣàdúró ní yọrin dúró ẹni ìdáná ẹ̀yin ọ̀rá àdúgbà ó ṣàdúró ẹ̀dàkùn ojú òní tì ní o fọlá níbi ìbẹ̀yẹ ṣàdúró gbogbo ọmọ Nàìjíríà ìlànà ìwọ̀sẹ̀lá ní ṣàdúró ẹ̀dàkùn Ọlọ́run gbogbo wa lọ́wọ́ ẹjọ́ òjò ló sùn ní ìsìn ní onílà àràfà bójú ṣe sùn yìí ní sinmi bójú ṣe sùn yìí ní sinmi bójú ṣe sùn lókè táwọn bójú tó sùn yìí ní sinmi bójú bá bẹ̀rẹ̀ ní sinmi ní mo náwà dúró sí. Ilé kejì wa yìí. Ẹ sá àjọ náà bẹ́ẹ̀ ni àjọ náà gba òbísí bẹ́ẹ̀ dágbára sí pẹ́pẹ́tò káwọn mánéjì bẹ́ẹ̀ ẹ̀dá kan gbogbo ọmọ Nàìjíríà ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run gbogbo wọn lọ́wọ́ ẹ̀ sánú wa. Abẹ́ náà ara wọn yàrá rè tí gbogbo ẹ̀ tó jóná. Kíchìn ní báyà rè àbí yàrá náà ni. Allahu Akbar. Allahu Akbar. Yàrá tọrọ tí ni yàrá tẹ́lẹ̀ yà kékeré. Ọmọ ni abẹ́ tẹ́lẹ̀ sí lọ́dún tó lọ ọ̀dọ̀ mi náà nìyẹn. Ọmọ yìí.
To alhamdulillah 077 555 9511 077 555 9511 Suleiman Tajudeen Olanukan GT Bank ẹjẹ́ àdìdì ìrànlọ́wọ́ fún wọn ilé yẹn kí a wo kí wọ́n dẹ̀ tún kọ́ fún wọn oníbọ̀ṣẹ́ wà yẹn wọ́n á ń gé káàkiri ni kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kí ọlọ́run kó ó bá mi sàkálùkù yín lẹ́san olóore gbogbo ẹ̀yin olóríire èèyàn ẹ̀yin alálùbáríkà níbikíbi tí ẹ ti ń wò wá ọlọ́run awọlá títóbi ọlọ́run fúnra rẹ̀ ojú òní ti gbogbo yín o lágbára tọ́lọ́run ṣe jazakumullahu khairan account number yín nìyẹn ẹ tó bá wá ṣe àìfẹ́ lómi ẹ bá jẹ́ kẹ́ lómi náà rí ọlọ́run á gbàdúrà gbogbo yín lápapọ̀ kò ní jù báyìí lọ fún program wa lálẹ́ yìí inshallah tó bá di ní ọ̀la a máa continue program wa àánú ọlọ́run á bá gbogbo yín o oríire ìdùnnú àlùbáríkà á jẹ́ sí gbogbo yín lápapọ̀ àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ join wa oríire á jẹ́ sí gbogbo wa o ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.